ojúmọ́ o ẹ̀yin ènìyàn wa ẹ kú bójú ọjọ́ ti rí káàkiri tìbútòrò àdẹ̀kù ìsinmi àná a kú òní ọjọ́ ajé ó fi lè wá ṣe ibùgbé o àní wájú tì lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run ìbà lọ́wọ́ ẹlẹ́dàá ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan Elédùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwà pé agbenimọ́dẹ́yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gùn ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọgbàgbà tí gbára àdúgbò abáwògbò tí fi yọ ọmọ ẹ̀ náà fìn ìbà lọ́wọ́ rẹ o. ìbà ẹ̀yin obìnrin ìbà kásọ lérí mọ́rẹ̀ ru obìnrin bàmùbàmù tán yànyàn àwọn arúgbó aṣọ mọ́balẹ̀ àwọn afẹ́jọ́lẹ́ tí wọ́n bàtà dẹ oníbàtà pèlè mọ́jà àti ìbànújà láì fọwọ́ kan ní ìbà yín o. ìbà láàlú ògiri òkú dọwọ́ rẹ ìbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ilẹ̀ gbè wá lónìí o kọ́ ọ ṣàtìlẹ́yìn fún wa mọ́jà sí ọ̀tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà kẹ́gun ayógun wa lẹ́sẹ̀ kù aṣọ àgbàlagbà mọ́jà bá wọn tẹ̀ aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀ ẹni táwọn aṣẹ̀ta bẹ̀ tí ò ní gbá Elédùmarè ó dọwọ́ rẹ mọ́jà bá rò wọn mọ́jà bá wọn dágbà pọ̀pọ̀ àṣẹ. ẹ̀rí pé ọpẹ́ ló yẹ ká máa dún báyìí bí ìjọ́ mélòó kan sẹ́yìn bí oṣù mélòó kan sẹ́yìn tá a bẹ̀rẹ̀ sí ní kéde tá a fọdán sí bàbá Bọ́lá Ahmed Tinubu lábẹ́ àwọn èèyàn kan rò pé àfẹ́ràn wọn ni à ń sọ fún wọn gbà yẹn pé kẹyẹ ta ìnífẹ̀ẹ́ kì í dé sọ̀rọ̀ òṣèlú ètò wà mẹ́ ni pé ìran Yorùbá ìran tó jáfáfá ni wá àwa gbọ́dọ̀ mọ́sálàì máa bá ìjáfáfá nínú ìrìn àjò wa ẹni tó gbọ́n mẹni tó gbọ́n ẹni tó gọ̀ nìkan ni ò mọ́ra wọn ṣùgbọ́n tá a bá sọ fẹ́ni tó gọ̀ yóò dìjàgbọ̀n ní ìjà sọ fún wọn láàfin máa wo ẹni tó gọ̀ níran ṣùgbọ́n àmọ́ pé bàbá Bọ́lá Ahmed ò gọ̀ torí ẹ̀ láàfin sọ ní gbogbo gbà lẹ́nìí ṣé kò wá ẹ̀kọ́ wa máa fojú mọ́mọ́ wọn báyìí ẹ̀kọ́ ń fojú mọ́mọ́ wọn àwọn ará bí ò ṣe gbójúbọ̀rọ̀ fún tá à ń sọ gbogbo gbà yẹn mo tó sọ níbi pé èmi gbédè wọn mo mọ̀ wọn gan ibẹ̀ náà bí mi sí wọn ò ṣe gbójúbọ̀rọ̀ fún àwọn tó gbójúbọ̀rọ̀ fún wọn lánàá àwọn dà tí wọ́n ṣòṣèlú pẹ̀lú wọn ò láṣeyọrí Ọbásanjọ́ gbójúbọ̀rọ̀ fún wọn ní òjò láṣeyọrí torí kí lọ́básanjọ́ ṣe ẹ̀sọ́ èrè lẹ́yìn pé òun fúnra rẹ̀ ó yó ó tán kò sábọ̀. Goodluck Jonathan tó fẹ́ máa bá wọn ṣe ni pé kìnnìkan wọ́n yí lágbo dáná the same game tá bá Goodluck Jonathan play náà bá Tinubu play lọ́wọ́ ṣùgbọ́n tó bá jẹ́kọ́ fún wọn pé dàrúdàpọ̀ ni wọn náà pé wọn gan lè dárú ọya wèrè lórí àwọn ará bí wèrè ni wọ́n ti sọ Nàìjíríà di business center tiwọn wọ́n fẹ́ máa dictate bó ṣe dictate fún bàbá wa lánàá wọ́n fẹ́ máa dictate ẹ̀ lénìí tá bá rí Tinubu yàn jẹ lọ wọn ni mo ṣe ń pariwo pé tí Tinubu bá kú mẹ́ ìran Yorùbá wo ló fìtì fún position yẹn kò sẹ́nibọ̀dì tó lè jáde tó lè dárúkọ èèyàn tó lẹ́mìí ẹ̀ ju Tinubu táwọn yìí náà lọ ṣùgbọ́n náà fẹ́ máa fara pamọ́ lákòókò kan pé kó lè bá àrójú rere wọn má wojú rere wọn wèrè ni wọ́n má wá ojú rere wọn kankan kò sí ọmọlúàbí lára wọn àwọn tó wá ọmọ tó wojú rere wọn lánàá dà inú mi sì dùn Tinubu fakọyọ nínú ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ wọ́n ní bàbá Bọ́lá Ahmed Tinubu ń ṣe ìrìn àjò lórí bí ó ṣe sọ orúkọ Nàìjíríà yóò yí padà àkọ́kọ́ náà orúkọ pé Nàìjíríà yẹn ẹ kọ́kọ́ gbé kú mbẹ́ ó fẹ́ sọ the United States of Nigeria instead of
Nàìjíríà tákà ń jẹ́ bọ́rọ̀ gidi. Ó wá fẹ́ dá gbogbo agbára padà sọ́wọ́ state ni ó ní agbára lórí resources ẹ̀. Tẹ́ ẹ bá lẹ̀ ní gbáríjọ́ náà ìṣàgbà state ìṣe ọpọlọ náà ni. Láyé ìgbà yẹn ààrẹ state regional lání léde àti ní state àti dára wa mọ̀. Ó kàn yẹ dá agbára padà sí state ló bá tán. Ẹ bá dá agbára padà sí state ló bá tán. So ibi tí ìrìn àjò yẹn ń lọ nu àwọn àmàwọn ẹni tí ó máa do ìjọba àárín tí ó máa dùn bó sáfẹ́ di president Nàìjíríà àmọ́ ohun tí ó máa jẹ ẹni bá fẹ́ ta létọ̀nà irú Àtíkù tí ń ta gbogbo nǹkan kiri tí ń bá bí ó sáfẹ́ di president Nàìjíríà kò ní ipa pàtàkì kan tó kó lórílẹ̀‐èdè rí pé ipa tó kó rè nígbà tó ṣe báyìí àfi kó sáfẹ́ di president mo sáfẹ́ di president mo sáfẹ́ di president kò sí ipa. Torí ẹ̀ mo ṣe ń pariwo ọ̀pọ̀lọpọ̀ mọ́rísì tá a fi ń pariwo ń gbà yẹn wọ́n rò pa ayé ìtìwà Bọ́lá bẹ́ẹ̀ Tinubu ni mo ní ẹ lọ kọ́lẹ̀ tá a bá gbọ́ ọmọ ìyá ẹni létí ọmọ ọba kan ò ní bẹ̀rù èèyàn lẹ́ni àwọn náà ti jẹ́ ahọ́ wọ́n ti pé pátápátá là á máa fọ́jú kùdàkùdà làdẹ́tẹ̀ ojú àfọ̀fọ́ tẹ̀ jàlé dálẹ̀ ìbẹ̀rẹ̀ ìrìnàjò yẹn lọ báyìí. In fact ó wà náà tó kọ́kọ́ bu ìdùnnú sí mi lọ́kàn láàárọ̀ yìí nígbà tí mo jí tí mo rí ìròyìn yẹn ara àwọn nǹkan tá a fẹ́ nù. Ó sì ṣòfin nínú nǹkan mẹ́ta tó ṣe tí mo rí tó ṣe gbòógì gbogbo ọ̀rọ̀ oníṣẹ̀ríà cancelled in the north kò sí nǹkan tí ń jẹ́ ṣẹ̀ríà lọ mọ́ nínú law Nàìjíríà. Amẹ́ríkà náà dẹ̀ ti ń pariwo ẹ̀bọ̀ látọ̀hún pé kí wọ́n lọ ọjọ́ kúrò kọ́sọ́ Nàìjíríà pàápàá wọ́n fẹ́ rí. Bó lẹ́yìn rí jọ nǹkan ẹ mọ̀ wọ state àwọn kan freely ọ̀dọ̀ tí ẹ mọ̀ ṣe ṣẹ̀ríà ń bẹ̀ àwọn ará abẹ gbọ́dọ̀ yín freely ṣe ti rí àwọn èèyàn jẹ́. Ìtẹ́yìn ẹ̀yìn òfẹ́ kátà lórí sọ́ìlì yìí àwọn àtà lórí sọ́ìlì tiwa tá a bá wá pa owó rẹ̀ àjọjọ pé ni. Gbogbo kíní ilẹ̀ Amẹ́ríkà ti gbọ́ níta sọ nìyẹn pé níjọ́ kan òpin ó dé bá ẹni tí ń ṣe wùrùwùrù sópin ìwà dé bá báyìí òpin ti dé bá wọ́n sì ti mọ̀ pé táwọn ò bá ti fẹ́ pé lókun tí wọ́n pè orílẹ̀-èdè yìí ló bá tán. Ibi táwa ń lọ nu èmi ti ń bẹ èṣù lójoojúmọ́ mò ń bèṣù lọ́wọ́ ẹ̀ kí wọ́n ó dàrú pé àwọn ò fẹ́ mọ́ gbogbo ìlàkalẹ̀ pé àwọn ò fẹ́ kán lè jẹ́ kó kàkọ́ wọn bá tiẹ̀ lọ kán lè mọ ibi tí mo rí. Ọpẹ́ ní fọlọ́wọ́n ọba ẹ̀yin ènìyàn mi àdúrà ta ni ẹ máa ń ṣe lójoojúmọ́ fúnlẹ̀ Yorùbá kò ní já sásán lágbára lọ́wọ́ Elédùmarè wa tó dá ayé òun ọ̀run. Nǹkan kan wá tó wà tí mo fẹ́ kẹ́ ń mójútó ẹ lọ wo kankan ní house ní ìjọ mélòó kan sẹ́yìn tí Honorable Bámidélé ọmọ Èkìtì tí ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn bandit wípé penalty wọn death ni penalty wọn pé death sentence ní ká máa fún wọn pé ẹni bandit tó bá ti mú ẹ pa bẹ́ẹ̀ làwọn house dìde tó jẹ́ àwọn Haúsá lábá flare up sáwọn aláfẹ́ máa sìn gbogbo ayé ní rí wọn ìmọ̀ àpáyé ń rí náà ìdààmú ti dé bá gómìnà wọn wọ́n ti sá káàkiri wọn mọ bí tó fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ Tinubu àtúmọ̀kájú ọgbẹ́ ń dáná rọ ó ti dá ilà ìlò sílẹ̀ Haúsá gbogbo aláti dé bá wọn bẹ̀ wọn ò mọ bí tí wọ́n gbé ní àjò wọn gbà wọn ò mọ bí tí wọ́n gbé bàbá yìí. Ẹ máa rẹ́rìn ilẹ̀ Yorùbá ẹ máa jójà gíní yòdò àkókò tẹ wà yìí ọjọ́ iwájú tẹ̀ ń wú ọjọ́ iwájú yìí dùn gan torí ẹ̀ làwa ò fi ní dákẹ́ tó bá jẹ́ pé àwa dákẹ́ bẹ́yìn kan ṣe ń sọ pé ká dákẹ́ ńgbà yẹn pé ẹ dákẹ́ mọ́ sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ tẹ́ ń sọ tí ń pọ̀ jù bàbá Tinubu ò ní mọ̀ lọ́rùn lórò kó tẹ́ àwa náà lọ́rùn ni. Ṣùgbọ́n lẹ́ni bàbá rí wípé kò tẹ́ wa lọ́rùn pé ìdí rèé tá a fi ń fọhùn
bàbá rí pé kò tẹ́ wa lọ́rùn lọ́nà ṣe wá wò pé ilé tó ń wọ́ padà sí nìyẹn, kò ní burúburú kí Tinubu wá kó lọ Kánò, ewu òrìṣà gbogbo tí ó bá wá dẹ̀yìn wa lọ́nà tẹ̀sẹ̀ wọ́n pẹ̀lú wọn yẹn ẹ dàrú kájọ mọ́ wo ẹ dàrú. Ayé ti fẹ́ sọ Tinubu lẹ́nu, gbogbo àgbáyé ti fẹ́ sọ lẹ́nu wípé òun ní fún wọn ní chance yẹn láti misbehave. n tà sọ fún yín nìyẹn tẹ́yìn rò pé ní ẹni Abíọ́lá òfin ló hàn wọ́n ló jẹ́ kí wọ́n bá tiẹ̀ jẹ́ Awólọ́wọ̀ òfin ló hàn wọ́n ní ọjọ́ wọn jẹ́ ó ṣèjọba. Ọbásanjọ́ tí ò wá fi ló hàn wọ́n tí wọ́n fi ilẹ̀ tó ṣèjọba kí láàbọ̀ kí lèrè tó mú wá kí lèrè Ọbásanjọ́. Torí ẹ̀ nígbà míì kì í ṣe gbogbo nǹkan ní sùúrù máa yanjú. Mo fẹ́ kẹ́ lọ kọ́lẹ̀ lénìí agbára yẹn àmọ́dún tí ó tó kan ìran Yorùbá eléyìí tó kàn yìí tẹ́ bá mọ àwa tá a ṣe wàhálà rẹ̀ ládùn yìí àsùn àwo tá a fi ṣe wàhálà títí tíjọba yẹn fi bọ́ sí ọwọ́ Tinubu. Àwa rí wípé òun náà fẹ́ máa fọwọ́ rẹ̀ ẹ̀ mú kíní ẹ̀ ti ń lodò lọ sinmi láfi dìde padà pé no kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ẹ̀yin kan wá dé ẹ máa wá sábẹ́ kọ́mẹ́ǹtì wa ẹ máa sọ̀rọ̀ wa tá a bá ń sọ̀rọ̀ fún yín iṣẹ́ náà kẹ́ gbọ́láyé wa kẹ́yìn náà pàtó pọ̀ kí tó lè hó ẹ máa sọ̀rọ̀ sí wa pa àmọ́ tá a sọ wá tán lè nì sọ wá tán báyìí. Ẹ lọ kọ́ ọ̀rọ̀ tí mo sọ lẹ̀ nínú wọn bó ṣe wà ń pílánì wọn bí wọn ṣe ní dìbò fún Tinubu ni ṣùgbọ́n wọn ò fèèlì. Ẹ lọ kọ́ ọ̀rọ̀ tí mo sọ lẹ̀ wọn máa fèèlì. Wọn ò fèèlì wọ́n fúlì ibi tí wọn ro kàn sí ní ìrìn àjò ti jáde. Ẹ lọ kọ́ ọ̀rọ̀ tá à ń sọ lẹ̀ bàbá tẹ̀sẹ̀ ń ṣe tán láti ṣe titi wa nu tó bá ti ṣe tán tó fẹ́ máa darapọ̀ mọ́ àwọn ìran rẹ̀ láti ṣe papọ̀ ẹ rí pé yóò ṣàṣeyọrí. Ẹ rí pé nínú ìwé ìtàn Nàìjíríà orúkọ Tinubu ò ní parẹ́ tọ́lọ́ bá fi lè fún lẹ́bùn tó parí ẹ̀ tó yọrí kíní ìdílẹ̀ pẹ̀lú gbogbo tó gbé yọlá mọ́júmọ́ ìní pẹ̀lú nǹkan tó sọ tó tẹ̀lé ẹ gbàgbé. Ibi tá à ń bọ̀rọ̀ lọ nìyẹn tá à ń fi jẹ́ kó mọ iye yín wípé ẹ má jẹ́ ká máa rò pé bóyá àbí ẹ̀yin àmọ́ nǹkan tá à ń sọ àbí àmọ́ máa fi fídíò ti Honorable Bámidélé máa fi hàn yín ní house níbi tó ti ń kà á táwọn ọmọlá náà ń reject ẹ̀ á fi hàn yín. Distinguished senators, resume your seat, please. Mr. President, very distinguished colleagues, lead debate on a bill for an act to amend the Terrorism Prevention and Prohibition Act to designate kidnapping as an act of terrorism and to prescribe the death penalty for such offenses and for related matters, 2025 SB 965. Mr. President, distinguished colleagues, I rise to lead the debate on the general principles of the Terrorism Prevention and Prohibition Amendment Bill 2025. The bill seeks to amend the extant law to, among other things, designate kidnapping, hostage taking, and related offenses as acts of terrorism, and to prescribe death penalty for such offenses without option of fine or alternative sentence, among others. This bill was read for the first time on Thursday, 27th November 2025. And Mr. President and distinguished colleagues, may I also add that this bill is coming pursuant to the resolve of this 10th Senate and the 10th Assembly to join hands with Mr. President and other arms of government in bringing a lasting solution to the insecurity challenge that we are faced with as a country. 3 weeks ago, this hallowed chamber, the Senate held an executive session, and part of the resolutions at the executive session was that the office of the Senate leader should, without any delay, come up with a bill
that will redesignate kidnapping as an act of terrorism, thereby attracting a death penalty. So this bill is part of the resolutions of the 10th Senate. This bill, the contemplation of this bill, Mr. President and my colleagues, is a direct response to one of the gravest security challenges threatening the lives, livelihoods, and future of our people. It is a known fact that in our country today, kidnapping has become one of the most pervasive and destructive crimes. What once started as isolated incidents have now escalated into a well-coordinated, commercialized, and highly militarized acts of violence perpetrated by organized criminal groups. So prevalent is the kidnapping situation that there is hardly any region of our country that no kidnapping cases are reported. This development has instilled widespread fear in communities, undermined national economic activities and agricultural output, interrupted children's education, bankrupted families due to payment of ransom, claimed countless innocent lives, as well as overstretched our security forces. The objectives of this bill, Mr. President and distinguished colleagues, are threefold. One, it seeks to designate kidnapping and hostage-taking as acts of terrorism. This classification will further empower our security agencies with broader operational authority, intelligence capabilities, and prosecutorial tools available under counter-terrorism law. Secondly, the bill seeks to prescribe death penalty without an option of fine or lesser sentence for kidnapping and hostage-taking because of their catastrophic impact on national security and the well-being of the people. This stringent punishment is to serve as deterrence to perpetrators. Thirdly, Mr. President and distinguished colleagues, the bill seeks to dismantle kidnapping networks by enabling stronger enforcement regime aimed at placing kidnapping under the terrorism framework, where relevant agencies can pursue asset tracing and forfeiture, intelligence-led operations, interagency coordination, swift pre-trial procedures under terrorism laws, as well as disruption of funding and logistics chains. Mr. President and distinguished colleagues, the pattern of organization, brutality, and destabilization association. China ti rí gbogbo tó sọ pátá kò sí ní táwọn ọmọlágbà wọlé mẹ́ nítorí pé propose death penalty wọ́n kó wọ́n àgbà àwọn ni wọ́n hábọ̀ criminal kẹ́lẹ̀ lọ́pọ̀ dára gbogbo wọn gbogbo gómìnà ilẹ̀ Haúsá ó dára pọ́nbélé ní gbogbo wọn sáwọn àti ẹ̀wọ̀n ká máa gbé ní ká máa jọ plan ọjọ́ iwájú nìyẹn ẹ máa sọ pé ọjọ́ iwájú Nàìjíríà ó dà á wà máa sàmì pẹ̀lú àwọn tí wọ́n ń kó criminal kiri àwọn waste time ara wa ní pẹ̀lú àdúrà bẹ́ẹ̀ òdodo ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìjọba jáde lórí ẹnu yín òdodo ọ̀rọ̀ òní jù bẹ́ẹ̀ lọ lágbára lọ́wọ́ Elédùmarè tí sáà fi máa mú àkọ́tún ètò mi wá lórí ìkànnì yìí èmi ní ti yí tòótọ́ bàbá àṣà ẹ ṣé púpọ̀.